nǹkan mẹ́ta tí kò bá yé wa pẹ̀lú ogun tá a láǹtẹ́ tí gbọ́ lórí rédíò tẹlifíṣàn pẹ̀lú ogun tá à ń kà lórí social media táwọn nǹkan mẹ́ta ò bá yé wa orí wo ò pé ọba àmọ́ jẹ́ mùsùlùmí oríire ò pé ọba jẹ́ mùsùlùmí oríire ò kó ní láàkáì ọgọ̀ olùkó nọ́mbà àtọ́kọ́ dájú tó ń ṣẹlẹ̀ lágbàáyé lónìí òun náà ni ìjà láàrin àwọn alágbára ẹnu wọn ò kò mọ́ ní 1945 ẹnu wọn kò ni wọ́n fi kó gbogbo ayé jọ gbogbo orílẹ̀ èdè láyé wọ́n kó wọn jọ sí abẹ́ organization kan wọ́n wá pa àṣẹ fún àwọn èèyàn láì dìbò láì béèrè èrò gbogbo orílẹ̀-èdè tí ń bẹ láyé yẹ pé àwa márùn àti fẹnu kò bá àlámà jọga yín ìwé ẹ̀wọ̀n bí àwọn orílẹ̀-èdè ayé lérè pé ta lẹ fẹ́ kọ́ jọga fúnra wọn náà yanra wọn lọ́gà wọ́n dẹ̀ fòfin ti òfin ìfẹ́ tó power authority kìí ṣe gbogbo àgbáyé ló finú fídọ̀ òdìbò fẹnu kò wípé ìwọ Amẹ́ríkà Russia China France àti Britain ẹ máa lo àṣẹ dandan tẹ́nìkan gbọ́dọ̀ yẹ̀yìn lọ́wọ́ wò ọ̀pọ̀sù lágbo ènìyàn kán á yọ̀ǹda fẹ́nìkan àbáwọn kan wípé ẹnìkan gbọ́dọ̀ challenge yín ẹ gbọ́dọ̀ bí alẹ́ ìrìkẹ́ tó máa pàṣẹ nítorí wọ́n wù yín ní kẹ́ ẹ máa ṣe agbo èèyàn o tí wọ́n bá dojú kọ wọ́n kílẹ̀ fẹ́ wọn àti sọ́bà láìláì láti bàtà ti dá United Nations lẹ̀ torí United Nations náà dálẹ̀ wọ́n fi wó kan ni o League of Nations ní bẹ́tẹ́lẹ̀tẹ́lẹ̀ but League of Nations yẹn kò fún àwọn orílẹ̀-èdè márùn-ún yìí especially America kò fún ní ti ń fẹ́ kò fún ní ti ń fẹ́ rárá ìyẹn lọ́fà tó pé wọ́n fi pa League of Nations wọ́n pa ogun ńláńlá méjì wọ́n pa ogun àgbáyé aláwọ̀kọ́ àti ogun àgbáyé ẹlẹ́ẹ̀kejì tí millions èèyàn ló ṣòfò ẹ̀mí àìmọye dúkìá ló ṣòfò ogun ìran ni wọ́n bá fi mú wọ́n bá fi dá àjọ míì lẹ̀ tí àwọn márùn tí wọ́n alágbára jù lágbàáyé tí wọ́n lọ jókòó láàrin ara wọn pé nígbà káàkiri màgbà láàrin àwọn márùn àjẹpá àwọn márùn náà ni ọ̀gá gbogbo ayé ìkejì ẹni ọkọ̀ gbọ́dọ̀ bá discuss yẹ pẹ̀lú organization tó tá a dálẹ̀ níta bá ti pa láṣẹ iná láṣẹ tí gbogbo wọn bá dìbò pé táwọn fẹ́ rí ẹnìkan gbọ́ àwọn márùn-ún ìbá ti lè sọ pé wọn ò fẹ́ gbogbo tí gbogbo àgbáyé sọ̀hún ó kò dà sáà tàbí ìjẹ́pẹ̀ nífẹ̀ẹ́ tó power authority nìyẹn kò rójú o àmárùn pé lónìí ó ní Gaddafi béèrè káyìn kó tó di pé wọn lọ padà nílùú ẹ wípé ta lọ́yẹ̀ yìí bẹ́ẹ̀ question number 1 question rẹ̀ tó mẹ́rin ta lọ́yẹ̀ yìí pé kẹ́ ẹ máa ní ẹ̀yin márùn péré kẹ́ ẹ máa lùfẹ̀ tó power authority kí ló dé yẹ́yẹ́ márùn nìkan kí ló dé àkàn òlíjọ́ yìí question mi rẹ̀ kí ló dé ẹ̀yin márùn lásán ni kí ló dé àkàn òlíjọ́ yìí ẹ̀ka tó máa question méjì tó le question ẹ̀sìn ni question aláwọ̀kọ́ ni wípé kí ló dé tí ò sí Áfíríkà àbọ̀kan náà orílẹ̀-èdè lárúbáwá láàrin yín márùn ní Amẹ́ríkà aláṣẹ dandan ayé tẹ́lẹ̀ gbọ́dọ̀ lè yí ọ lọ́wọ́ wò tó bá ṣe nǹkan ìkejì ní Russia igbákejì ẹlẹ́ẹ̀kẹta ní China France àti Britain márùn Gaddafi wá ní pé kí ló dé òṣèlú èdè lárúbáwá kankan bẹ̀ tàbí kẹ́tẹ̀ fi continent Africa kan síbẹ̀ ní ìsìn kò sí Africa kankan bẹ̀ òṣèlú èdè lárúbáwá kankan bẹ̀ ẹ̀mọ́ pẹ́sẹ̀ ẹlẹ́ẹ̀kejì kí ló dé tí ò sí mùsùlùmí kankan bẹ̀ Christian ti wà ń bẹ̀ ó dá àwọn tó lè gbé ohun ẹlẹ́bọ sókè wọ́n wà ń bẹ̀ ẹ̀kọ́ ẹ̀bọ ní tiẹ̀ wọ́n èsì Christian wáyé tí ò sí mùsùlùmí orílẹ̀-èdè mùsùlùmí kan wọ́n wà ń bẹ̀ orílẹ̀-èdè Amẹ́ríkà orílẹ̀-èdè Christian orílẹ̀-èdè Britain orílẹ̀-èdè Christian orílẹ̀-èdè France orílẹ̀-èdè Christian Russia Christian lọ́pọ̀ jù níbi ìjọba ni o China ń lọ́kàn jẹ́ aláìlẹ́sìn àti ẹlẹ́bọ wáyé tí ò sí orílẹ̀-èdè mùsùlùmí bẹ́ẹ̀ pẹ́sẹ̀ yìí gbogbo àgbáyé ló ṣe òótọ́ mọ̀ ní Gaddafi sálàyé lórí pé nígbà wà lè yanjú àlàáfíà ayé sálàáfíà ayé wà lóyún àbáláàfíà minus àwa mùsùlùmí àbí àwa Áfíríkà àbáwà Arab sáyé wà nù ayé tí ò kó Arab nù ayé tí ò kó Áfíríkà nù ayé tí ò kó mùsùlùmí nù sáyé nù ìjọba ayé lè ṣe àbí ìjọba ọ̀tẹ̀ sáwọn kan mo rò bí mo ṣe sálàyé oyé wa àwọn márùn yìí àná lọ dẹgbẹ́ ní ilẹ̀ táǹpé ní UNO United Nations Organization táà ń lò lọ́wọ́ báyìí ọ̀rọ̀ ẹ̀gbọ́n tí ó ṣẹlẹ̀ dáadáa yé ni o ṣùgbọ́n ní àti 1990 America ti decide pé United Nations táwọn àjọ̀dá lè kọ̀ tẹ́wọ̀n lọ́rùn mọ́ òun fẹ́ fi ètò mi ilẹ̀ tẹ́pẹ́ ní New World Order tá a láláṣẹ ayé mi lórí láti wọn ti pera wọn ní márùn ní o ti tẹ́ lọ́rùn òun nìkan náà ní ọ̀tẹ̀ lọ́rùn gbogbo àwọn mẹ́rin yìí kọ́ ló ti dá ọba já márùn iná ká máa pàṣẹ lórí ayé so ẹjẹ́ ìjọba kan fún yín kò sí orílẹ̀-èdè kankan lágbàáyé tí ọba fẹ́ jẹ́ kí wọ́n jẹ ìlú wọn wọ́n jẹ́ tútù wọ́n kó lẹ́rú kìí ṣe Venezuela
president ibẹ̀ nìkan ni wọ́n jí gbé wá ṣe mú o Amẹ́ríkà mọ́ àwọn president ìlú mi náà o tọ́lọ́ mú àbá náà tọ́ba fẹ́ wọ́n yẹ pẹ̀rẹ̀ ìlú ẹ̀ ọgbọ́dọ̀ lọ sáṣí ọ̀kan náà márùn-ún pẹ́sàn wà ní pé tọ́wọ́n ká lọ sáṣí ọ̀kan náà márùn-ún èyí wá ní mùsùlùmí táwọn lọ sáṣí ibi tí kírísítẹ̀ ọ̀dọ̀ wà bọ́ bá sì jẹ́ lẹ́bọ lọ bá China o ẹlẹ́bọ lọ́pọ̀ dùnú China kìí ṣe kiri yó ni wọ́n kọ̀ sí láàrẹ̀ tó bá jẹ́ kírísítẹ̀ China kọ́ lọ bá Amẹ́ríkà kọ́ lọ bá Britain kọ́ lọ bá France ìlú kọ́ bá lọ bá Russia kẹ́ Vladimir Putin ó sọ mọ́ Christianity ọ̀tàn láìkí mùsùlùmí ju Islam lọ ó láìkí Islam ni kìí ṣe pé ó belong sí mùsùlùmí ò lẹ́ni tó lè gbé kéèsì ẹ̀ lọ rè bá níbi àṣẹ ayé tí ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí wọ́n máa gbá wa sí ẹ̀yẹ ni ọ̀dà kò dẹ̀ sí ọ̀nà tálíbà tó tò gbogbo ẹni máa ń gbóná rẹ̀ tó tò kò ní pẹ́ tí wọ́n ẹni wọ́n fi ṣe pé tó ìpòrá kò lórí ayé kódà wọ́n lè má pa ẹ̀kàn ní gbúrú ẹ̀bù àbí wọ́n dá wà lálẹ́ sí lọ́rùn kó jẹ́ pé inú ìlú ẹni wọ́n pa sí gbogbo ẹni tó bá sọ wípé òun ò ní wà lábẹ́ kankan náà márùn bẹ́ẹ̀ bá ń gbọ́ ẹnìkan tí ń taka Amẹ́ríkà wà ń bẹ láyé president ọ̀ ń bẹ láyé ọ̀ sásábẹ́ ẹ̀kan náà márùn bẹ̀t kí ló dé tí Venezuela ọ̀ sásábẹ́ Russia tí wọ́n lọ jí pé kí ló ṣe rẹ̀ láti 1990 ní struggle ti bẹ̀rẹ̀ kò tẹ́ Amẹ́ríkà lọ́rùn kí àwọn márùn ọjọ́ máa darí ayé òun nìkan ló fẹ́ máa darí ayé òun ni wọ́n pè ní the New World Order bàbá George Bush ló ti kọ́kọ́ wúgbó jáde kó tó di pé Bush tó jà Afghanistan lógun àti Iraq lógun kó tó di pé òun náà wá fi múlẹ̀ Amẹ́ríkà láti dá àjọ ìṣọ̀kan àgbáyé lẹ̀ ní òtí tẹ́ lọ́rùn bí tó ẹ̀ sọ́kàn máa ní ìjẹ́ ṣùgbọ́n láti 1990 ló ti ń para rẹ̀ ní World Police pé òun lọ́lọ́pàá àgbáyé tó wọ́n máa mú èké orílẹ̀-èdè tó bá ṣẹ̀ wọn ò sì lè mú òun náà wọ́n wá ń ṣe bá ń lọ ṣùgbọ́n ní ìsìn wọ́n ti ní stupid president tí etí rẹ̀ ti gé àbòsí president tí ò lójú tì kọ respect òfin àgbáyé wọ́n ti ní báyìí òun á fẹ́ kọjọ wípé ẹgbẹ́ lójú mú nìsín America must great kíni èké ìyẹn pé America gbọ́dọ̀ tó ga padà kí ló dé ní tọ́kì ní àná tí wọ́n fẹ́ da America lẹ̀ ní 17 nǹkan kan ní tí ń bẹ̀lẹ́ mi wọn ni pé àwọn fẹ́ dá orílẹ̀-èdè kan lẹ̀ kì í ṣe ẹ̀dẹ̀kan ló dá America lẹ̀ o àwọn Zionist tí wọ́n belong sáwọn Jew Israel àtàwọn Freemason àwọn náà tó bá tún wọn lọ́wọ́ àwọn Israeli náà wà bẹ́ẹ̀ náà bẹ̀ẹ̀ tí ó torí pé gbogbo ayé ló ń lo Freemason sì wà ó ti wà kódà tí wọ́n bá fẹ́ trace ìtàn rẹ̀ wọ́n ìbí ànábì tó ti wà oye a lè máa ń pa ìtàn Freemason míì lẹ́yìn ikú ànábì o ṣùgbọ́n kápẹ́tà rẹ̀ gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ nítorí ànábì Ọlọ́run Ìsá tó dé lẹ́yìn Mósè tó rò bóyá ẹ̀sìn rẹ̀ ọ̀fẹ́ bo ẹ̀sìn Júù mọ́lẹ̀ ẹ̀sìn Júù òun nìkan lẹ̀sìn láyé òun nìkan ló sì ra rẹ̀ gẹ́gẹ́ bí ẹni Ọlọ́run kan péré láyé kó tó di pé Jésù dé gbàtí Jésù dé àwọn alàgbà àwọn èèyàn àwọn alágbára nínú Júù wọ́n rí i pé tí Jésù gbé wá yóò bò táwọn especially lẹ́fù àgbáyé wọ́n á create tẹ́pọ̀ ní Freemason yẹn àwọn èèyàn díẹ̀ tí wọ́n believe pé àwọn ọkọ̀ tó ayé pé tí Christianity bá tiẹ̀ fẹ́ fi ẹ̀sìn bojú ajá pé Freemason ni ó borí Christianity so pẹ̀lú bẹ́ẹ̀ wọ́n cover Christianity wọ́n hijack Christianity wọ́n dá ìfà àti Christianity sì gbọ́n sí fẹ́ wọ́n wá lọ lẹ́ ìwé wọn tí wọ́n à sì gba Jésù bọ̀ wọ́n lẹ̀ pọ̀ mọ́ ìwé Jésù náà fi ń pè kan ní New Testament Old kí ni o Testament wọ́n kò pọ̀ wọ́n sì kó pọ̀ nǹkan bára mú o ànábì wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni o bóòlù ẹsẹ̀ lè kó tíra méjì pọ̀ ìkejì bóòlù ẹsẹ̀ lè kó tíra àwọn èèyàn tó pé ọ̀tá ẹnì kejì Júù èso rẹ ẹ bá àwọn Júù dìbà sọ even Israel gẹ́gẹ́ ẹ ń bá lọ ṣiṣẹ́ ìdẹ́bà bíléèrè pé kí làwọn Israeli máa sọ nípa Jésù ọmọ àlè wọn máa ń pè bí mo ṣe ń sọ̀rọ̀ yìí o ẹni bá máa ka ìwé wọn jù tí wọ́n máa ka ìwé wọn jù ọmọ àlè yóò pè Jésù náà dìse o níwèé táwọn Israeli ń kọ síbẹ̀síbẹ̀ àwọn náà ń control Christianity lọ́wọ́lọ́wọ́ báyìí láti máa gbógun ti mùsùlùmí torí ogun tí ń lọ èké sí ogun àwọn Júù wọn ò pè lógun Júù against mùsùlùmí ogun Júù sì ni against àgbáyé ṣùgbọ́n pè ní ogun alágbélébù lọ́dọ̀ ara wọn gangan láti Amẹ́ríkà ogun alágbélébù wọn pè ìyẹn láwọn pé the Minister of War tọ́jọ́ Minister of Defence tẹ́lẹ̀tẹ́lẹ̀ bọ́ sí máa ń pè òun náà ni Minister of War báyìí wọ́n fẹ́ máa darí ayé àwọn náà sì ń darí ayé lọ́wọ́lọ́wọ́ àmọ́ kì í ṣẹ̀sìn wọn ò ní òǹkà ẹlẹ́sìn tí ń tẹ̀lé wọn lábẹ́jọ́ lára máa ka òkè ìyàtọ̀ jẹ́ Christian wọ́n pọ̀ ju mùsùlùmí bí tí ẹ ti tẹ Christianity sí ayé ṣé yorùbá mi ẹ̀sẹ̀ táwọn èèyàn ń gbà jù lágbàáyé nínú gbogbo ẹ̀sẹ̀ pátá tó bá ní kọ́ wà tí ò dẹ̀ rújú kódà kó tó fi ẹ̀sìn púpọ̀ fẹ̀gẹ̀ kún Islam ni ẹ máa gbọ́ sọ́ọ̀ pé ẹ ti gbọ́ bá ń pè Islam wọ́n gbà jù lẹ́gbẹ̀gbẹ̀ alágbàyà rí ibù Nàìjíríà ní wọ́n fi dẹ wàhálà sáwọn ọmọ ìyá wa tẹ́ ń jà àwọn Jamiu àwọn Akadipu wàhálà tẹ́ ń dẹ sẹ́wọ̀n ó wà spiritual ó tó wà technical
torí wàhálà yẹn ọ̀jẹ̀ wọn mójútó tó yẹ kó ṣe kéde ká mójútó mọ́ tọ́lá abala àwọn abala yẹn necessary bó ti rẹ̀ pé abala yẹn nìkan kò sí aláǹfààní tó káyọ̀ ká máa gba Islam tá bá gba Islam ṣé wọ́n ń dúró ṣé Islam ṣé wọ́n sì ń ṣe bó ṣe yẹ kí wọ́n ṣe torí wọ́n ń gba Islam kò yẹ kó dóun ló yẹ kó jẹ́ làbárí tó dùn máa nù nìkan kó pápó olúwa bá pé ṣé ń gbà wọ́n gbà tán àwọn tá a wẹ́kọ̀ wọn èèyàn gidi já sáà tọ́jú wọn gbà wọ́n dé torí ẹ kàn máa rí i pé ẹnìkan tọrọ káàkiri gbogbo mọ́sálásí ló bá ní pásọ̀ lòun kí láàdé onígbà tó ti gba Islam ní oṣù ti bẹ̀rẹ̀ kílódé àwọn mùsùlùmí bẹ́ẹ̀ bá wa àti ìtò àwọn agan ìṣòro ara wọn kálukú ń bá yí káàkiri ni àlétò tá a fi lè wẹ́lkọ̀mù òkà tuntun ó ní jẹ́jú o.